mi ní lọ́kàn láti kọ ọ̀gá mi mi ní lọ́kàn pé mo fẹ́ pa ọ̀gá mi tàbí mo fẹ́ dájú ọmọ mi nílé ayé yìí téèyàn bá ń ṣe lójú aráyé bàbá rò pé ló ń ṣe ọlọ́run bàbá aṣọ lẹ́sẹ̀ ilé tó ṣẹlẹ̀ yìí á kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun nínú láàrin wọn jáde ọmọ Aláṣẹ Media ẹ káàbọ̀ ẹ láìkí ẹ subscribe ẹ máa gbọ́ wa ò kẹ́sì kọ́mẹ́ǹtì síbẹ̀ nípa bẹ́ẹ̀ lẹ́sì lè ràn wá lọ́wọ́ láti mú àwọn ọ̀kan òjọ̀kan ìròyìn bó sì ń lọ lágbègbè wa tó wa létí bẹ́ẹ̀ bá gbàgbé bí ọdún méjì sẹ́yìn la sọ nípa ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lékan Adékànbí tí gbogbo èèyàn mọ̀ sí Korobá tó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá rẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Fátilóyè tó ṣekú pa ọkùnrin ọ̀hún ní ọjọ́ kìíní oṣù kínní ọdún 2023 ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún arákùnrin ọ̀hún ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé jẹ́ ká mú wá sí ìrántí yín ohun tó ṣẹlẹ̀ nígbà náà Lékan Adékànbí yìí òun pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed Ọ̀dẹ́tọ́lá pẹ̀lú Waheed Adéníyì tí gbogbo èèyàn mọ̀ sí Kofi àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n lẹ̀dí àpò pọ̀ láti fi ipá gba owó lọ́wọ́ ọkùnrin yìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gba ẹ̀mí ẹ̀ kó tó di pé wọ́n gba ẹ̀mí ẹ̀ òun náà ní Kẹ́hìndé Fátilóyè ló ti transfer owó tó tó bí 1.2 sínú àkáǹtì wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ìwádìí jẹ́ kó wá pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ayé nígbà tó sì pa ọ̀gá rẹ̀ tán èyí tórúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Fátilóyè àti ìyàwó rẹ̀ wọ́n dáná sun ilé wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọmọ wọn méjì tó wà pẹ̀lú wọn òun náà ni a gbọ́ pé wọ́n kó lọ sí odò tí wọ́n sì so wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ tí wọ́n sì ju àwọn méjèèjì sínú odò ṣùgbọ́n nípa ìrànlọ́wọ́ Ọlọ́run òun náà ni ọmọ tí ó jẹ́ adopted child ìyẹn ọmọ tó jẹ́ sí pé ó ń gbé ọ̀dọ̀ wọn tí wọ́n gbà tọ́ òun ló gbìyànjú láti wẹ odò jáde tó sì tí orúkọ rẹ̀ ń jẹ́ Philip òun náà ni ó rójú arákùnrin yìí tá à ń pè ní Lékan Adékànbí nítorí pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn tẹ́lẹ̀ òun ló sì jẹ́ dẹ́rẹ́bà tó ń wakọ̀ fún Kẹ́hìndé Fátilóyè òun náà ni ó jẹ́ kí ó ṣeé ṣe fún wa láti ṣe ìwádìí láti rí ní báyìí o ilé-ẹjọ́ ti dájọ́ kí wọ́n yẹ igi fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti pẹ̀lú pé tẹ́ ẹ̀ bá gbàgbé ọmọ kan ṣoṣo tí àwọn èèyàn wọ̀nyí bí ni a gbọ́ pé ó wá láti ilẹ̀ òkèèrè láti bá wọn ṣe ọdún òun náà ni a gbọ́ pé wọ́n jù sódò èyí tórúkọ rẹ̀ ń jẹ́ Ọrẹ Olúwa nítorí pé ọmọ yìí ò lè wẹ odò wọ́n pa bàbá ìyá àti ọmọ yìí ọmọ tó jẹ́ adopted child wọn ìyẹn ọmọ tí ó ń gbé ọ̀dọ̀ wọn tí wọ́n jẹ́ alágbàtọ́ fún ìyẹn ni orí kó yọ nípa bí ó ṣe gbìyànjú láti wẹ odò jáde èyí ni tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Philip òun ló ràn iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ló jẹ́ kó mọ̀ pé ẹni tó ṣiṣẹ́ yìí ni orúkọ rẹ̀ ń jẹ́ Lékan Adékànbí tó jẹ́ dẹ́rẹ́bà awakọ̀ fún Kẹ́hìndé Fátilóyè yìí ẹ má jẹ́ ká gbàgbé ìwádìí ń jẹ́ kó wá pé ìyàwó rẹ̀ ń gbìyànjú láti bò ó àti ìyá rẹ̀ pẹ̀lú ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìyá rẹ̀ pẹ̀lú àfẹ́sọ̀nà rẹ̀ tí wọ́n tẹ òfin lójú mọ́lẹ̀ láti jẹ́ kó sá sọ́dọ̀ àwọn ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ nígbà náà ká tún mú wá sí ìrántí wa àwọn kan tó ṣẹlẹ̀ nígbà náà. ó máa ń pe àwọn fámìlì ẹ̀ ó ń pe dáàdì ó ń pe àbúrò ẹ̀ pé kó ń pé fún òun ìyáma ó ń pé fún mọ́mí ẹ̀ ó dẹ̀ bá mọ́mí ẹ̀ sí. so kò pé nọ́mbà mọ́mí ẹ̀ gbogbo tí kò pé nọ́mbà mọ́mí ẹ̀ ti wà lórí ọwọ́ fóònù rárá ó ń pe àbúrò ẹ̀ tó jẹ́ àlàbà gbogbo ń pé fún mọ́mí o ó dẹ̀ ṣàlàyé fún wọn pé mọ́mí ẹ̀ ṣé ẹ̀ lọ́wọ́ mọ́mí ẹ̀ sọ fún wọn wá sílé fún òun lọ wọ́n bọ̀ òun lọ wọ́n bọ̀ ó ṣáà sọ pé òun lọ wọ́n bọ̀ pé àwọn ọlọ́pàá iléèwé wọn ni kán wọ́n máa lọ kán wọ́n máa bọ̀ pé wọ́n máa tó yanjú ẹ̀ ó wá sọ fún mọ́mí ẹ̀ wá sọ fún pé wọ́n ní ọmọ ọ̀dọ̀ yẹn wọ́n ló ṣiṣẹ́ yìí pé àwọn tọ́jú sílẹ̀ yẹn wọ́n ti bí wọn ní Kogi ó ní wọ́n mi ò sọ bẹ́ẹ̀ ó dẹ̀ sẹ́ǹdì owó
sanwó sí wọn wọ́n fún grandma wọ́n fún wọn ní owó ọbọ̀ wọn kí wọ́n yà ọbọ̀ wọn ilé. Ní ọ̀dì pé ó wá dẹ̀ kò délé lójú wọn ṣe ní àgbo kò sọ pé ọ̀sìn wọ́n ní kí ló ṣẹlẹ̀ ó ní kò sí ọkọ̀ wípé ọ́fíìsì tó wà bàtẹ́bí dẹ́kun láti dé church àmọ́délé mo lè rí bọ́ọ̀lù lórí ẹ̀ ló wọ́n kò wà ní bára o ó ní kí ló dé mo lè múra lórí mo lè ṣe bára mo ní ọlọ́pàá obìnrin yẹn dá mo ní kí ló dé àti mo lè dé bí lọ́dẹ̀ náà ṣé mo gbọ́ ẹ̀kú wọn pa pálí tó yé mo ní mi ò gbọ́ pọ̀pọ̀ lọ́dẹ̀ náà ọmọ òjò yẹn wọ́n ti ọmọ yìí àjọjáde ìgbàtàjẹ ní station ìgbàtàjẹ ní police station àdèjì tó dúró ọmọ ọtí sínú ìbílẹ̀ padà wálé pàtọ́dẹ̀ ìdíjọ́ Monday mú sóúnjẹ kí n bẹ̀rẹ̀ òkú eléyìí bó ṣe dé condition tó wà kó wékìlì ó ní kí ló ṣẹlẹ̀ ó ní má wọ̀ ní kí kọ́lọ́ wá ní àbúrò ẹ̀jẹ̀ ṣàlàyé fún gbàtẹ́mi jẹ́ ní station wọ́n kọ́ pèmí lọ́nà pé ó dákú máa mọ̀ wọ́n gbé lọ sọ́dún ó dẹ̀ dé police station lọ́kọ̀ gba fóònù wọn sí ilé pé ọmọ mi ti sá lọ ó ní ó ti sá lọ tọ́lọ́ àwọn kan lọ́sọ̀wọ́ ọ̀kadà mi ìyẹn ní Ìbàdàn wọ́n dẹ̀ gbà fóònù wọ́n wá mú mi lọ wọ́n dẹ̀ ní jókòó wọ́n dẹ̀ mú mi wọ́n ní kí n ṣo ní ilé wa adẹ̀délé wa wọ́n ṣàṣìlé wọ́n ṣe mo tún délé bàbá ẹ̀ náà wọ́n ṣàṣì èmi náà ò lè rí fóònù mi wà ń bára wọ́n wá ní kí n máa lọ lé dípò ẹ̀dẹ̀ fún lówó ọ̀kadà nínú àtàbúrò àdẹ̀lọ́ ni ìgbà tó dijọ́ kejì wọ́n ní kí n padà wá bára fóònù mi wà ń bára o ìgbà tí mo dé bára ni àwọn ọlọ́pàá yẹn sọ fún mi pé ó ti pé o wípé òun ti sá o wípé òun ti sá lọ wípé òun ti délé o ó lè mi ò mọ wọn sọ kankan fún èmi nítorí àbílẹ̀ ti ṣù nígbà tí èmi dẹ̀ dúró lé mi fún ọkọ̀ tí ó ṣẹlẹ̀ gbọ̀ngàn pé ó lè ṣiṣẹ́ ìlẹ̀ rárá torí bí mo ṣe ṣe àtìgbà tẹ́mi dẹ̀ wà padà délé èmi ò fẹ́ pò pé bàbá ẹ̀ wípé ó pe anybody ṣùgbọ́n ó wá ṣetán wá sọ pé ó kówó pé wọ́n ní kókó fún mọ́mí ẹ̀ àti àbúrò ẹ̀ èmi ò gbowó àti gàmà èmi ò gba owó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n gbà tí mo jẹ pọ́pẹ́ kan wá mú mi wá séléwé rán bí báyìí fún mi wá sọ̀rọ̀ wọ́n wá ní kí n padà ìgbà tó wá yá náà wá padà wá èmi ò mọ̀ wá bí mi léde pé ọmọ mi ṣẹ̀ṣẹ̀ bàtàbàtà tó yẹ ó sá lọ mo ní mi ìmọ̀ bí tó sá gbà wọ́n ní ṣé mi ìmọ̀ rẹ̀ ni mo ní mi ìmọ̀ rẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ yípe bo ló sá gbà mo ní mi ìmọ̀ bí tó sá gbà àṣepọ̀jọ gẹ́ẹ̀fẹ̀ ìyàwó tọ́pẹ́ ìpínlẹ̀ ó sá lọ torí gbà tí mo bí àbúrò abẹ́ẹ̀ ní gbówó aṣọ ní àjọ wọlé ni atọ́lá rẹ̀ àtẹ̀mí òjò níbẹ̀ wọlé mo sì ó dẹ̀ bí àbúrò léèrè oníṣó wọlé ó ní ó wọlé tó sọ èmi náà ṣe tẹ̀lé bọ̀ sígbà tó dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì mo dẹ̀ bá nínú ilé láago mẹ́wàá lẹ́ẹ̀kan ṣó wa ó lóun wá ṣọ́ọ̀ṣì èmi náà ṣe sọ bẹ́ẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ sọ bẹ́ẹ̀ èmi náà ṣe sọ bẹ́ẹ̀ èmi náà ṣe. tó owó dẹ̀ tago mẹ́wàá mo dẹ̀ ń pè mí wá sí ṣọ́ọ̀ṣì wọ́n bi mí léèrè gbogbo ẹni mo sọ wípé mo wá sí ṣọ́ọ̀ṣì wọ́n ṣe wàásù nínú ṣọ́ọ̀ṣì wọ́n ṣe gbogbo ẹ̀ mo ṣàlàyé fọlọ́pàá ṣùgbọ́n lẹ́yìn ìyẹn mi ìwà mọ̀ pé ọ̀gbẹ́ni tó sá lọ rè ní ọ̀dọ̀ ìyàwó ẹ̀ mi ìwọ bí tó sá gbà létà èmi tẹ̀ ti wà police station bí wọ́n ti mú wọ́n tó lọ mú ìyàwó wọ́n ṣe ń bi mí lè gbọ́ ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ wọn mi ìmọ̀ ọ̀rẹ́ ẹ̀ kankan mi ìmọ̀ pé ó lè ṣiṣẹ́ ìyẹn torí jẹ́ ló ṣe pẹ̀lú àmì ìmọ̀ pé ó wà ní ẹgbẹ́ òkùnkùn àtọ́ àṣà ọ̀dọ́ ẹni tó ti lọ mú ni tó ti lọ bá ìdí tí wọ́n mú ló bá gbàdé ló bá ṣẹ́gi police station ilé mi wà
orúkọ mi ní fada ìròjì ìjọpẹ èmi àti Lékan a pàdé ara wa ní August last year nígbà tá a dẹ̀ pàdé ara wa a bẹ̀rẹ̀ sí ní fi ara wa so ó ní òun ṣe driver lòdì kí n má fọ̀rọ̀ ó ṣáà lọ sí ìgbà tó di ọjọ́ ọdún kọ̀ọ̀la èmi àti ẹ̀ ríra ní aago 9 àárọ̀ adẹ̀rẹ̀mí dẹ̀ lọ sí ibiṣẹ́ so ìgbà tó wá di ọjọ́ happy new year tí èmi dé ní kúrò níbi iṣẹ́ mi 11:53 so ìgbà tí mo wá délé ní ọjọ́ ọdún yẹn gangan mo wá lọ bèrè wọ́n mi ẹ̀ ní àwọn jọ kí happy new year àtọwọn àtàbùrù rẹ̀ ó ní mi ò rí mu nítorí ẹ̀ ni mo ṣe wá pé mo tún pé nọ́mbà ẹ̀ náà pé nọ́mbà ẹ̀ wò lọ so wọ́n ṣàní kí máa wọ̀ mí ìgbà tó ṣàwà pẹ́ tí mo wá padà dé wọ́n wá ní bó ṣe ń lọ mo ní mo dé yìí ó ti lọ wò pé àbúrò ọ̀gá ẹ̀ pé ó kó wa ó dẹ̀ wà sọ́dọ̀ ìgbà tí mo rí ló sọ fún mi pé òun sá fún òun wọ́n á ní kí ló ṣẹlẹ̀ torí àwọn ọ̀sánkan tó ṣẹlẹ̀ fún mi ọkàn ń gbóúnjẹ lọ bá àwọn ọ̀sánkan tó ṣẹlẹ̀ ni wọ́n á béèrè lọ́wọ́ àbúrò ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ àbúrò ẹ̀ wá jẹ́ kó yé mi pé wọ́n ní wọ́n rọ ilé ọ̀gá ẹ̀ nígbà kó bẹ́ẹ̀ Lékan sáde pé wọ́n á ní ibo ní Lékan ibo ló ti mọ̀ ó ní òun sá kúrò ní kí ló yẹ tó fi sá ó ní òun ò fẹ́ jí orí yá ọ̀nà káfíńkì orí ká máa lọ pé ká máa lọ sọ àdẹ̀jọ́ lọ sí ọba tó wọ́n á ní kí ló ṣẹlẹ̀ gangan tó fi sá kò jẹ́wọ́ fún mi títí àti òfin wa mú ó ní kí bóun rẹ́gísítà sí ṣùgbọ́n mi ò sọ bó ṣe ń lọ bóyá ń jáde o ìgbà tó máa ṣèwé owó sínú àkáǹtì dáadé òun ló lọ ṣèwé ẹ̀ ìgbà tó máa ṣèwé owó sínú àkáǹtì mi òun ló lọ sí ìgbà tó máa sẹ́ǹdì owó sí ọ̀wọ́n dáadé ẹ̀ àti àwọn ọmọ mi nílé kan tó mú mọ́mí ẹ̀ síléwé wọn ó bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ gbọ́dọ̀ ti ní nọ́mbà tó fẹ́ mọ̀ sí tí mọ́mí ẹ̀ sọ wípé wọ́n ti gba fóònù àwọn léléwé wọn. ara ó ti mọ̀ pé fóònù wọn wà ní Ìbàrà kò pè sórí fóònù wọn. orí fóònù ta ló wá pèsè. orí fóònù àbúrò ẹ̀ tó jẹ́ Àlàbá àbúrò ẹ̀ ní fóònù mọ́mí àbúrò ẹ̀ ní fóònù tó jẹ́ Àlàbá orí fóònù yẹn náà pèsè tó fi bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ mọ́mí ẹ̀ ló ń jẹ́ kó yé pé ọ̀wọ́n pé bọ̀dà Sunday tó wà ní charge ọ̀rọ̀ wọn kán ní kọ́wọ́n máa lọ kọ́wọ́n máa bọ̀ ní eléwé wọn pé wọ́n ní ọmọ yẹn ní ò parọ́ mọ́ yìí nǹkan tó ṣẹlẹ̀ ní mò ń sọ fún ìparọ́ mọ́ yìí wọ́n ní kọ́wọ́n máa lọ kọ́wọ́n máa bọ̀ sílẹ̀ kan máa ti ṣe tán bẹ́ẹ̀ mú lọ nìyẹn ọmọ kó wọn mú lọ nìyẹn mo ní sẹ́yìn kọ́wọ́n máa bọ̀ mo fẹ́ kí ìjọba kó náà nù nítorí pé mi ò mọ bó ṣe plan láti pa ọ̀gá ẹ̀ tó bá jẹ́ mi ní ìdílé tí ó rùn máa ní kí ìjọba kó bá mi tẹ̀tẹ̀ torí ó dájú lọ́mọ kò mọ èèyàn ò mọ láti bàtà sí fẹ́ ra ńlá ní láti last year mi ò mọ iye owó tó ń gbà ní ọwọ́ ọkùnrin ọ̀gá ẹ̀ dẹ̀ máa ní ọjọ́ Christmas ọ̀gá ẹ̀ fún ní ẹ̀dìyẹ àti rice tó gbé wá sí Ògùnbọ́nà tí a sè so ọjọ́ Christmas náà wọ́n ti fún ní rice náà ọjọ́ New Year náà ti fún ní rice olóhùn ti tọ́jú rice yẹn so ìgbà tó pélé ó sọ fún wọn pé ibi tí gbogbo rice yẹn wà ó juwèé bẹ̀ Àlàbá ní fóònù o mọ́mí ẹ̀ sọ pé Àlàbá ní fóònù ó bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ ó sọ fún mọ́mí ẹ̀ pé ọmọọṣẹ́ yẹn ti jẹ́wọ́ wọ́n tí mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ nǹkan tí Lékan ṣe pé Lékan ló pa kí ọmọ Nàìjíríà ó ṣàlùwẹ̀ wà nígbà. ẹ má jẹ́ ká gbàgbé nígbà tí wọ́n mú arákùnrin Lékan Adékànbí yìí ó tún sá mọ́ ọlọ́pàá lọ́wọ́ tó wá sá lọ sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ nígbà náà ilé ìwádìí ń jẹ́ kó wá pé ìyàwó rẹ̀ ń gbìyànjú láti bò ó àti ìyá rẹ̀ pẹ̀lú ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìyá rẹ̀ pẹ̀lú àfẹ́sọ̀nà rẹ̀ tí wọ́n tẹ òfin lójú mọ́lẹ̀ láti jẹ́ kó sá sọ́dọ̀ àwọn. ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ nígbà náà ká tún mú wá sí ìrántí wa àwọn kan tó ṣẹlẹ̀ nígbà náà. wá tún rí ẹgbẹ́ ṣòro ìgbà tí mo wá rí lọ́jọ́ yẹn wá sọ pé àǹfààní pòun ti ń wá mi ó ní òun ti ń wá mi wípé àánọ́rọ̀ tàbí sọ so àṣà ìwà nígbà tí mo ti yẹn. nígbà tá a kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìgbà tá a wá dé Abíọ́láwé tàbí dọ́sùn amadu yìí sí mi ló wá ṣe wà sọ fún mi pé ṣé Koffi ò sọ fún mi. Koffi gbójú sókè. oníṣe Koffi ò sọ fún mi nǹkan tí òun sọ fún Koffi yìí mo máa ní kò sọ ọkọ fún mi ó wá ní ọ̀gá òun kan wípé òun fẹ́ ká lọ bá
ní kákọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ mọ́ kó fún wa lówó so báyìí bá a ṣe wá ní àmọ́ ní kò bí ò sọ fún mi o wá ní òkè wá ní kí n gbèrè lọ́wọ́ Kofi náà gbé kí n gbèrè lọ́wọ́ kó má gbèrè lọ́wọ́ Kofi pé wá ní àdúgbò àwọn ti padà sọ fún ẹ̀ wá ní àfà báwo ni wọ́n sí wá ní oṣù wà láà ìgbà tá a máa dé òkè wá sọ fún mi pé ó sì sọ fún mi gbogbo èso fún mi sì náà wá gba nọ́mbà mi lẹ́rẹ̀kẹsẹ̀ ìyẹn lẹ́kàn yẹn wá gba kọ́ńtàtì mi ní alẹ́ ọjọ́ yẹn so wọ́n gba kọ́ńtàtì mi yẹn aṣáájú wà bẹ́ẹ̀ yẹn ṣá wá ní wípé kí n má wọ̀ yí oúnjẹ tó bá ti di around 9 to 10 wípé àwọn máa move aṣá wà bẹ́ẹ̀ wá ní kí ni mo fẹ́ mu so ó tún wá fún Kofi náà ní ògógóró ìlú ọkọ̀ sọ pé bí a fẹ́ lọ jalè ó kọ́ ní kákọ̀ lọ bá ọ̀gá kákọ̀ lọ alẹ̀ mọ́ gbé ká gba èmi tẹ̀ mọ̀ pé ìbọn wà nílẹ̀ mi mọ̀ pé ó níbọn mi mọ̀ pé Kofi níbọn lọ́wọ́ títa bí sọ̀rọ̀ ẹni Kofi sọ pé à nígbà fà ṣàkámọ́ sí wa lọ wọ́n á ní kò sí wàhálà ní pé ṣé kò ní sí wàhálà ṣá òun náà dẹ́ fún mi lọ́kàn balẹ̀ pé kò ní sí wàhálà. báyìí débẹ̀ òun ló mọ gbogbo ẹ̀ dáìfà hàn ó yẹ kó ní dáìfà hàn òun ló mọ gbogbo iná náà tún bẹ̀ ẹ̀ èmi ò dé bẹ́ẹ̀ rí ọdún òun àti Kofi ọtí jọ ń plan ẹ̀ tẹ́lẹ̀ kémi tó dé èmi ò mọ̀ pé ọtí ń plan ẹ̀ bí mi ṣe dé mi kọ́ ní kí n wálé fọ́dún yìí so bí báyìí débẹ̀ ó ṣáà jump wọlé ó fò fẹ́ǹsì wọlé so bóyá fò fẹ́ǹsì wọlé sí ó ti ní kí lọ́wọ́. bí dédé aago mélòó ní táìmù yẹn. ní nǹkan bí around 11 to 12. lóòrù àbí lọ́sàn-án. ní alẹ́ 12. so bóyá fò fẹ́ǹsì wọlé báyìí ó dẹ̀ ṣì bíìsì láti inú àwa wọlé òun ló kọ́kọ́ jump wọlé sí inú fẹ́ǹsì bóyá jump wọlé ó ṣílẹ̀kùn látẹ̀yìn bóyá má ṣílẹ̀kùn báyìí àkòrí ajá ńlá bóyá má lájà yẹn báyìí níyà èmi ò lè wọlé o ó ní kí n má ká má wọlé ó kọ́ mú ajá yẹn ó dáa pé òun mọ ojú ajá yẹn rí so ó wá mú ajá yẹn lọ sínú cage wá lọ́ọ̀kì wá nípa wọlé so bá ṣe wọlé tó bá yẹ wọlé aṣá wọlé sínú compound ó ti mú another key again ó ti fi sílẹ̀kùn main entrance so bí ó yẹ sílẹ̀kùn báyìí akọ̀ wọlé àwa wà nílé láti nǹkan bí ara náà lè gbẹ́gbẹ́ yìí òun ló ṣẹ́ẹ̀kì church ó ti mọ̀ pé ó wà ní church ó wà ní kàmáà lọ so báyìí wọlé aṣọ wà nílé àwa nílé èmi mú gbé bottle water ní fìdí ó ti arrange jamas nínú bag pẹ̀lú òkun so nígbà tá a máa débẹ̀ báyìí tọ́wọ́n pe ọmọ woman yẹn tó wọlé ó sì lọ inú store wọn ó sì lọ má dáadáa lọ wọ́n sì mú oníkà mú dání so báyìí mú àmà yẹn òkè òun má dání wá mú ọ̀dá yẹn bẹ́ẹ̀ mi gbé máma ìbọn wà lọ́wọ́ Kofi àṣà wà nílé so ó máa di nǹkan bí around after 1 so ẹ̀bọ̀ yìí dé nìyẹn nígbà tó máa dé sí tó máa wọlé àwa dì sí ibi dining wọn làwa dì sí àpò àìdì sí bẹ́ẹ̀ so bọ́ọ̀lù ìṣílẹ̀kùn tó wọlé báyìí lẹ́kọ̀ọ́ pọ̀ súnmọ́ wọn bí ó ṣe súnmọ́ wọn ló súnmọ́ wọn bóyá súnmọ́ wọn báyìí ó kọ́ ní pé ọlá ìdáhùn lẹ́kọ̀ọ́ ló sọ bẹ́ẹ̀ ó ló súnmọ́ wọn ó gba ìbọn lọ́wọ́ ilé so ó wá fi kọ̀ǹtò ọlá ìdáhùn so bọ́ọ̀lù ìdáhùn èmi wá pẹ̀lú bàbá yẹn lẹ́gẹ̀ẹ́sì bọ́ọ̀lù bí bàbá yẹn ṣe láì dáhùn inú àti Kofi aṣọ lókun aṣọ bàbá yẹn lókun rẹ̀ òun wá pẹ̀lú màmá yẹn wọn àti màmá yẹn jọ ń sọ̀rọ̀ nínú wọn lọ́yọ̀ sọ̀rọ̀ jọ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ so àwa wá padà wá ní kí n wá bá ìyá yẹn kí n wá bá bàbá yẹn so wá bá bàbá yẹn pé ọ fún wa lówó ní pé gbogbo wà nípa tó lè jáde bàbá yẹn wá sọ pé òun ò ní lọ́wọ́ nígbà ọmọ mi ṣẹ́kù ní kájọ ká ṣàlù nígbà òun ò ní lọ́wọ́ ní kan wá sọ pé ẹni lọ́wọ́ kẹ̀ ẹni kan kò ní ìdá igbó jáde fún àjà rẹ̀ so bí ó ṣe gbé ìjọ́ta kan ní wá kọ oníkùn gbọ́n àkáǹtì nọ́mbà mi wá so mo wá kọ kúrò àkáǹtì nọ́mbà mi mo kọ sílẹ̀
bàbá yẹn wá ní òun máa ṣe transfer fún wa. lẹ́kọ̀ọ́ máa délé parí sọ̀rọ̀ ó wá try tọ̀rọ̀ yìí ó try bank account mi so bank account mi yẹn lọ kò lọ so bí kò ṣe lọ yẹn òun bá mú account tó lọ pọ̀ sí mi gbẹ́kàn yẹn so bàbá yẹn wá ṣe transfer yẹn ọkọ̀ ṣe 200,000 so lẹ́yìn tó ṣe 200,000 ó tún wá ní 200,000 ó ṣe máa ṣe 200,000 ìwé owó yẹn kéré o wá tó ní pé bàbá yẹn ṣe ní pé bàbá yẹn ṣe bàbá yẹn wà nù onígbọ̀gbọ̀ onígbọ̀n máa parí so bàbá yẹn wá ní pé ọmọ mi pé abẹ́ jọ nítorí ọlọ́run nígbọ̀n máa ṣe iye tẹ́ bá fẹ́ fún yín ní pípẹ́ jẹ́ ká má pọ̀ so bí bàbá yẹn ṣe bàbá yẹn wá ní òun máa ṣe 1 million. kò fi gbójú sókè. bàbá yẹn kọ́ ṣe 1 million again. Ó jẹ́ 1.2 ó jẹ́ 1.2 bó ṣe so àkáǹtì bàbá yẹn kò lè ṣe transfer mọ́ bí wọ́n ti ṣe transfer àtàrọ̀ so kò lè lọ mọ́ bí a ṣe ń bá bàbá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ eléyìí ti lọ bá ìyàwó yẹn ìyàwó yẹn nígbé kó bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ náà corporate nígbé owó tó sẹ́yìn ok so ìyẹn wọn sọ fún bàbá yẹn ní pé dájú ẹ bá wọn ṣòwò bàbá yẹn wá fẹ́ try another bank so ibi tó ti bàbá yẹn ti ń try another bank yẹn kò ṣáà lọ ṣá kò lọ ìdílé kan ṣe mú àmọ́ wẹ́ẹ̀lì ìwé ẹ̀ ìbápọ̀ ẹ̀ sọ̀rọ̀ ìwé ẹ̀ fọ́ àmọ́ mọ́ ìyá yẹn lórí yẹn. lẹ́kọ̀ọ́ ló fámọ̀ mọ́ ìyá lórí nínú ibo nínú yàrá àbí nínú sitirum àbí lápapọ̀ bóyá báwo ni bàbá ṣe wá kú. dúró ná má bínú ó sọ wípé ẹ di ọwọ́ bàbá àti ẹsẹ̀ ọwọ́ wo ni bàbá fi wá ṣe transfer fún yín àbí fúnra yín lẹ fi fóònù ṣe transfer bàbá báwo ló ṣe wá ṣe ẹlẹ́ẹ̀dì ọwọ́ àtẹsẹ̀ kan tó kọ́kọ́ sọ tẹ́lẹ̀ dẹ̀. báwo ni wọ́n ṣe wá ṣe transfer. fóònù wà lọ́wọ́. wúṣù sí pé lẹ́kàn fúnra rẹ̀ ló ń ṣe transfer lórí fóònù bàbá yẹn. bàbá yẹn sọ fún bóyá. pé píìnì rèé o ó yá tẹ̀síwájú. so bí lẹ́kàn ti pa àádó ti bàbá yẹn. ó ṣe pa ìyàwó. lẹ́kàn ti pa ìyàwó kọ́kọ́ á máa mọ̀ ọ́ lórí. bí lẹ́kàn ṣe fọ́ á máa mọ̀ ọ́ lórí. eléyìí wá ń sọ pé báyìí fún wa fọ́ á máa mọ̀ bàbá yẹn lórí ní pé nǹkan tó sọkọ́ làwa ṣe yìí náà. bí wàá tó fi máa ṣe nǹkan bẹ́ẹ̀ wá ní kò sí ń pé bàbá yẹn dojú òun wípé owó tó sí bàbá yẹn ṣe sínú àkáǹtì bí bàbá yẹn ṣe lórúkọ bàbá yẹn ṣe wọ́n sọ pé òun ti dáhùn nípa máa di wàhálà so bí gbogbo ìlọ mọ́bẹ nìyẹn wípé òun máa kò dú wípé ká kó dú bàbá yẹn náà so bí kò tún ṣe dú bàbá yẹn tí ó ti dú bàbá yẹn kò pẹ́ díẹ̀ báyìí ọ̀nà ọmọ yẹn dé ọmọ bàbá yẹn àdẹ̀tí ní ká máa lọ nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ lẹ́kàn wá ní pé òun ò lè fi bíbá ilé báyìí o bí ẹ̀jẹ̀ ṣe pọ̀ nílẹ̀ báyìí òun ò lè fi bíbá ilé báyìí o so. ọlẹ́ mú mọ́pà ẹ̀ fi nù ú. òun ló wá lọ mú mọ́pà ń ta pẹ̀lú bọ́kẹ̀tì ó bomi sí i òun ló ń ṣe tó ń para tó ń lọ tó ń para táìmù dé ti ń lọ nǹkan bí ìtò fọ́ nǹkan yẹn so mo á ní irú ìjọ wo la fẹ́ ṣe ìjọ ló fẹ́ ṣe gbogbo ilé ìdá ní ká máa lọ wá ní àwọn ọmọ tó wà nínú ọkọ̀ so ok bí ọmọ yẹn ṣe dé yẹn so bí ọmọ yẹn ṣe dé yẹn ọkọ̀ lẹ̀kùn sitirum ó rí pé everybody ò sí ilẹ̀kùn so bọ́ọ̀ lọ gba ọmọ yẹn ṣe lọ gba ẹ̀yìn wọlé nìyẹn so ìbọn tó wà lọ́wọ́ ọkọ̀ fún ó wá súnmọ́ ní bọ́ọ̀ ìṣílẹ̀kùn wọn àti lẹ́kàn so bọ́ọ̀ ìṣílẹ̀kùn fún wọn nìyẹn kò fi gbójú sókè ilẹ̀kùn kíṣìn bọ́ọ̀ ìṣílẹ̀kùn kíṣìn nìyẹn so wá fi ìbọn yẹn kọ̀ǹtò wọn wípé kọ́ dọ̀bálẹ̀ sínú kíchìn ṣùgbọ́n ìdọ̀bálẹ̀ sínú kíchìn so aṣá mú ilé kan wákàtí ọ̀dá ni wọ́n ń wọ́ wọn lọ sókè so aṣá di àwọn káwọn wọn lọ sókè nípò máa ń gbogbo bẹ̀rẹ̀ wọ́n wọ́ wọn lọ sókè àti dájú àti wọn nìyẹn so àwọn ọmọ yẹn àwa dí wọn lọ́wọ́ sẹ́yìn nínú kíchìn so báyìí dí wọn lọ́wọ́ sẹ́yìn nínú kíchìn àwa sọ pé nípa ọmọ yẹn ti lójú òun ló kí làlè ṣe fún ọmọ wa ní ká máa kú ká lọ jump kan sí odò. ta ló máa ìdí àyẹ̀wò wa. ìyẹn lè kàn torí òun ló mọ mọ́tò wa. mọ́tò wo lẹ wá gbé ṣe bọ́kadà lẹ́lẹ́ gbé débẹ̀. so mọ́tò tó àwọn ọmọ yẹn gbé wọlé wọn la wá padà gbé àwọn ọmọ yẹn sínú boot. lẹ fi wá lọ sọ wọn sí ọ̀gbẹ́ni lẹ́kàn. lẹ́kàn wá ní wípé òun ò lè fi gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn ò lè filẹ̀ dẹ́rìn so wá wọ inú store wá gbé petrol jáde so mo ṣáà fi petrol yẹn ló dà sí gbogbo inú òkè yẹn ló dà sí gbogbo òkè yẹn
wá ní láìta wá wá sálẹ̀ wá wọnú kitchen wá láìta so a dẹ̀ ti gbé àwọn ọmọ ẹ̀ ẹ̀ máa ti kó sí àti gbé àwọn ọmọ ẹ̀ lọ sínú boot so wá ní kó wá gbé mọ́tò yẹn ká tó gbé lọ síta ká gbé síta nínú compound. kó tó ṣáná sí ọmọ 29 years old ni. Gẹ́gẹ́ bí ntílẹ̀ kan sọ nínú ọ̀rọ̀ rẹ̀ bàbá wò ń gbà míì ẹni tó sọ yìí ṣàwíjàre ṣùgbọ́n ẹja kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Lẹ́kan jẹ́ oyé wa pé òun ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá òun sì ń gba 25,000 naira. Oníṣẹ́ tí wọ́n gbà òun fún òun náà ni kóun ó wakọ̀. Ó ní kò jóṣù mẹ́fà lọ tóun bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú arákùnrin yìí. Òun náà ni wọ́n ní kóun máa gbá compound kóun máa gbá agbègbè òun mú mọ́ṣẹ́ òun. Ó ní wọ́n tún sọ pé kóun máa fàjà lóúnjẹ. Onírúurú iṣẹ́ náà ni wọ́n ràn gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀. Ó ní òun wá ń gbìyànjú láti sọ fún ọ̀gá pé áwò ẹ increase ẹ bá ń fi kówó oṣù tí mò ń gbà kémi náà tiẹ̀ lè rówó kì bọnu kí lè rówó jẹun owó yìí ò tó ná. Ó lóun sọ fọ́gá òun gbà náà ṣùgbọ́n ọ̀gá òun ò gbọ́. Ó ní ńgbà tọ́gá ò wá gbọ́ lòun á rò pé áwò ẹ jẹ́ n kúkú gba lóhùn ẹ jẹ́ n sọ fọ́gá mi pé tán bá tiẹ̀ rí bíi 100,000 naira àbí 200,000 naira yá mi òun á sì fẹ́ra lùpùpù yóò mọ̀ ṣiṣẹ́ fóun nígboro. Bí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé àwíjàre leléyìí tí ò sì bófin mu lọ́nà tó tọ́. sọ̀rọ̀ sókè náà. Ṣùkọ́ mi ní fún wa bẹ́ẹ̀. Alákọ̀ọ́ náà kò sẹ́ni tí ó jẹ́ṣẹ́ rí ọlọ́pọ̀ orí kìí. Tọ́rọ̀ tí fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ àlẹ́ pátápátá. Ẹni lọ́kàn láti pa ọ̀gá mi. Ẹni lọ́kàn láti pa ọ̀gá mi. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Akámọ́yé sọ. Ẹni lọ́kàn pé mo fẹ́ pa ọ̀gá mi náà mo fẹ́ dájú ọmọ mi nílé ayé yìí. Àmọ́ nǹkan tí mo fẹ́ sọ ni pé téèyàn bá ń ṣe lójú aráyé tó bá rò pé eré ló ń ṣe Ọlọ́run bàbá aṣọ lẹ́sẹ̀ téèyàn bá dẹ̀ ṣe eré kẹrin tó bá rò pé eré ló ń ṣe Ọlọ́run bàbá aṣọ lẹ́sẹ̀. Ìjẹ́rí ilé tó ṣẹlẹ̀ yìí àákọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun tí wọ́n láàrin wọ́n jáde ẹ̀rí bàbá ọ̀gá ẹ̀ máa gbà mí ṣiṣẹ́ dráìvà ló gbà mí fún ìmọ̀ mọ́tò normal driver ní 2018 ló gbà mí ní September 2018 so bàbá ọ̀gá mi ṣiṣẹ́ dráìvà máa mọ́tò so nígbà yẹn ló ti gbé ní Kwari bàbá wà Kwari yẹn láwọn ṣiṣẹ́ àwọn mọ́tò bàbá máa tó bẹ́ẹ̀ bí oṣù kẹfà akọ́dédé wa wọ́n ti gba ìgbàlẹ̀ lélẹ̀ bàbá wọn gbá wọn ti ta so mo ṣe lọ ní complain pé mo yá bá fún mi so àdìgbò ní bẹ́ẹ̀ gba 25 náà mo gba pẹ̀pẹ́ so mo dáa ń ṣe lọ ọ̀bẹ̀ yẹn so pàtó di 2020 mo lọ́kàn pé máa báwọn sọ̀rọ̀ pẹ́tẹ̀ ìyá mi lówó ọdún kan bàbá ní January 16 ní àtọ̀gá mi fásọ́nà yẹn lájú ẹ̀ Mr. Kẹ́hìndé Fatima ìyàsọ́ àjọ lọ sí Fatima lẹ́kùn mọ́ta bàbá jọ ń bọ̀ wọ́n lọ́kàn dáàdì mo àfẹ́ rí wọn yà o lè máa sọ̀rọ̀ lórí aráàlú ní fẹ́ yáwó owó mi bí ọdún kan àbúṣe mẹ́fà January 16 2020 COVID-19 tó dé so wọ́n sọ fún wọn kọjá mi tó kọ́ invest ẹ máa ṣe ọkọ̀ ọ̀gá ẹbí náà dáwà sí ìjẹ́ kìíní tí ìwò délẹ̀ so tí ní ọkọ̀ mi tí àṣìkò bọ́lá tara yìí kan sáà ìrànlẹ́ lọ́wọ́ wọ́n dẹ̀ ní kó sọ wà láì pé àwọn òkọ̀ náà wọ́n lè ṣe sí ọdún yẹn jálẹ̀ àwọn sọ anything lórí 2021 mo báyàwó wọn sọ̀rọ̀ pé wọ́n mi onígbàdàgbò ọgbọ́n ọlọ́sọ ní àárọ̀ nínú àmọ́ mi ó ti bá dárí sọ báyìí pé mo ní ìdòwò wọ́n ti ràn lọ wọ́n yà mí ní sálárì
ọmọ ayọ̀ díẹ̀ àgbọ̀ yá mi púpọ̀ pé mo fẹ́ ṣiṣẹ́ wọ́n jẹ́ ìlú mo lọ́wọ́ owó fẹ́ ṣe fọ́ wà ní ọwọ́ mi máa fi pẹ̀lú àwọn fámìlì náà máa fi ké orí ibẹ̀ yín sanwó ẹ̀ fún mi láyè tó sọ owó oúnjẹ ló ń bọ́ sí oúnjẹ ló ń bọ́ sí wọ́n mi dẹ̀ ní àgbé àwọn abádàdì sọ̀rọ̀ wọ́n sọ 2022 wọ́n sọ ọkùnrin pàdó tí June ẹ̀fà lórí June láti máa ṣe bẹ́ẹ̀ dé wọn June 30 láti máa ṣe bẹ́ẹ̀ dé tí lọ bá wọn gbàdá ṣe bẹ́ẹ̀ dé lápá ipa tí lọ́la ẹ̀wọ̀n bá wọn dàdá sí ṣàdúrà pọ̀ wọn sọ fún kúrẹ́ ayé wọn tí mo sọ ẹ̀rọ mi lọ́wọ́ ẹ̀rọ ní àkóso wà lágbé ìrànwọ́ kí ìgbà pé tó bá lórí ẹ̀kọ́ àti máa di July 5 2022 lọ bá ẹ̀sọ́ àbúrò wọn tó ń fi sílẹ̀ Mr. Ìbájú lórí bàbá ìbíká bí àgbọn ìṣọ̀tọ̀ wà bàbá yìí ní ẹ̀kọ́ sí wàhálà síṣẹ́ pé àtijọ́ iná ohun ìwà bọ́ òògùn mọ́tò wọn sá lọ àwọn ọ̀gá pé òògùn àwọn olólè àwọn ọ̀gá jùlọ ìsìn àwọn ọ̀sán fún ọgbẹ́ ìrìnsìn ìṣàkóso sí wàhálà rẹ̀ bàbá wọn sọ̀rọ̀ lórí àwọn bàbá wọn sọ̀rọ̀ ẹ lọ ló wà títí di September rẹ̀ lọ padà bọ́ wọn ilé wọn lọ́bàdà báyìí ní ìsìn tí ẹ pápá ní wáṣẹ́ mi ó máa ṣiṣẹ́ mi aṣọ náà yóò ní ẹ ìṣúlọ́dọ̀ gbọ́n ìlàbá wọn sọ̀rọ̀ so lójú every year wàhálà mi lórí ilé iṣẹ́ yẹn bá máa kọ́ sọ àwọn ìfọ̀ṣọ́ àwọn ọlọ́ṣọ́ àwọn ọmọdé àdúgbò 45 minutes ìjọlẹ̀ ní 25 minutes àwọn ọmọdé máa ń báyìí oníjọ́ kan tábù ìyàwó àbúrò wọn wáyé lọ́dún wọn mi nílé alẹ́ kan ló fọ ọkọ̀ abọ́ yẹn ní wọ́n fọ abọ́ yẹn tó wọ́n wá bí wá tàbí kí wá ìyàwó wọn ẹ wá ní àpé ṣé bí mo ṣe ké tó gbà mí fún yẹn pé ìjọba ló gbà mí fún ìyá nígbà tí mo fẹ́ kọ̀ọ̀pẹ́ fún yín kọ̀ọ̀pẹ́ kọ̀ọ̀kọ̀ yín mi ìfẹ́ máa rojọ́ káàkiri nítorí wọ́n yé ṣe ní kò dà ọkọ̀ tó kó olùkọ́jà mi lọ́wọ́ strength so ìyàwó àbúrò láti kókó sùn wà láti pé wọ́n fẹ́ máa lò mí ní ìbú ẹrú pé nígbà yẹn try kí mo jẹ try gan pé wà tí wọ́n jẹ travel náà èmi nìkan mo wà ní ìlú ìpàdé àdójọ tó fún mi kí ilé èmi ò torí ẹni pé kí wọ́n sàlọ̀ àbí fẹ́ kí àwọn olóyè àbí fẹ́ kí wọn wọ́n ní àpé wà tó sọ nítorí bá kí wọ́n á ṣe fún wọn tí wọ́n tẹ̀ bá nípa àwọn arábìnrin ara wọ́n lè ní pé àti ìyàbá mo ló ṣiṣẹ́ ó lè di ọdún mẹ́wàá láyé àtijọ́ omi láyé ìsìn ọdún márùn-ún káwọ́ ló ṣiṣẹ́ tó bá rí àti owó rẹ̀ pé ká ẹ̀ wọ́n mọ̀ pé owó tọ̀wọ̀n sọ yẹn kò lè la ẹ̀ ó lè dé dé ọdún bí ẹ̀jẹ̀ ìjọ ìyàwó sọ̀rọ̀ wọ́n bí wọ́n fi àwọn ọmọ kí ló lè fún wọn lè ka owó ẹ̀tọ́ bí ẹ̀tọ́ bí lọ́wọ́ ìlú báyìí wọ́n ti gbọ́ àbílẹ̀ fún fámi ìlú máa gbúdọ̀ máa fi kọ́ sí ìtọ́ bí lọ́wọ́ máa wọ́pọ̀ tí lọ́wọ́ ẹ̀lẹ́ nìkan ẹni ẹni àpé méjì lọ́rọ̀ ẹ̀ wọ́n ni mo ti wà ẹ́ tó bá sọ ló sọ fún wọn pípọ̀ jẹ́ lórí ọjà ẹ̀ wọ́n náà mú sí ẹ̀yẹ ọ̀rẹ́ kò ní ìdí ìwé fọ́tò lè ṣe ní pé ìwọ náà tó bá kọjú sẹ́gbó tá bá wọ́n ní kọ̀kọ́ tó rẹ̀ wọ́n ní ẹ̀lú ọ̀hún báwo ilé ṣe sí ẹ̀lú àbúrú ẹ̀ tẹ́ pé ó ní ìbọn olórí ọ̀dọ̀ ló ń jẹ́ olórí ọ̀dọ̀ ló ń jẹ́ oníṣẹ́ mi lè lọ́kùn ilé oníṣẹ́ rẹ̀ oníjẹ́lẹ̀ bàbá rẹ̀ tó ní ìbọn wọ́n á jáde sí gbogbo àwọn ọ̀dọ́ ẹ̀kọ́ máa ń fún àti àtọ́ ọmọ tí lọ́wọ́ ìjọmọ̀ta pé kí n gbó wá bí wọ́n ti ta lọ wá ní kó sì wà lá nínú wàhálà mi rẹ̀ ń tì bọ̀ ní wàhálà mi wíyàn mi nípa ìdíje ajé mẹ́ta gbé àmà lọ ní ti máa wọ̀ ní ilé ọkọ̀ bàálù lọ́ọ̀dù. ṣé wọ́n jẹ́ yín lówó tẹ́lẹ̀ ní sálárì tó ń sọ fún wọn jẹ́ yín lówó náà ẹni ẹ sọ pé ẹ̀tọ́ yẹn fẹ́ gbọ̀tọ́ yín lọ́wọ́ ṣé wọ́n jẹ́ yín lówó. ṣe up to now
lọ́wọ́ níbi wọ́n fi kún iṣẹ́ mi wọ́n fi kówó mi ọ̀rẹ́ ràn mí lọ́wọ́ iṣẹ́ lọ pé iṣẹ́ tí mo ṣe driver personal wọ́n gbà mí kí wọ́n mọ́tò tó bá ní port ìyá fẹ́ kéjì wáyé àbẹ́ tí mọ́tò ṣe nǹkan tí driver wà fún mi driver ò sí ọmọ ọ̀dọ̀ ó máa mọ̀ fún mi ó máa gbálẹ̀ ó máa fún ajá lóúnjẹ ó máa bá wọn kó ṣọ́ so bí ẹni ẹ ṣe ní àpékin kó yẹn wá yàgbà 40,000 lọ́wọ́ mi àṣẹ pé yẹn ń tọ́ mi ni ní nǹkan kan ṣe ó gba 40,000 lọ́wọ́ mi ní kọjá kò sẹ́yìn sí ṣèkejì bọ́lá kò sẹ́yìn sí jáǹpì máa ò pé àti lè bù jábẹ̀ sí káàkiri ìwọ̀n ọmọ ọ̀ta ọ̀dọ́ ń fa sìkì àdọ́ fa gbọ́dọ̀ tó lè wọ́n tẹ̀lé ọ̀dẹ̀ ìbámi ṣe kalẹ̀ tí ọ̀gá mi bá rí ojú wọ́n ní bá tẹ̀ fún wa lówó tí wọ́n bá lọ bá wọn bí pẹ̀lú àjà àti kó lọ bá wọn lásán pé ọ̀nà rẹ̀ ìyá òun lọ fún ọ̀nà láti kí mo lè ṣe wọ́n á rántí pé wọ́n á ṣàṣàwọn fóònù mi ṣá wọ́n á rántí pé mo ní nọ́mbà òfin lọ́wọ́ òfin náà máa ní wà lókè wọ́n náà máa wíyẹ kó náà lè ní ẹlẹ́ṣàn ọmọ ọ̀ta àwọn ọgbọ̀n ìbọn lọ́wọ́ tí kò ń gbọ́gbọ́n fún ààrẹ kan tilẹ̀ nìkan tí mi ìmọ̀lá ti jẹun omi sọ ó tí à ní kí má wọ rí tó ní àgbẹ̀ ọdún jẹ́ ní pé mo máa gẹ̀ tiẹ̀ èyí tó bá ti rí tí má ti tó táìmù jẹ́ kó mọ̀ ó máa dé tí mo máa fún olówó ọ̀tà mo tó pé ṣé ìpínlẹ̀ ìpínlẹ̀ gbà mí ṣá wọ́n á ní kó lọ gbébọn yẹn wá láì kí fún olówó ẹni àmọ́ máa fún mi ò dẹ̀ lówó ẹgbẹ́ mo lówó náà so ó ṣáà ṣe lọ ó lè lọ gbébọn yẹn ó ṣáà ó ní kí n bọ̀ so wá lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣáà lọ gbébọn yẹn wá ó fún ilé náà ṣe wá ní àpékò sọ́tà nù ẹ̀ pé àmàrà ọ̀tà yíbo náà ta ń parọ́ fún mi so wá gbowó ọ̀tà mẹ́ta lọ́wọ́ ni. èlò ló gbà lẹ́yọ kọ̀ọ̀kan. ìgbà tó gbowó yẹn ṣá tó ṣáà ń parọ́ ó ṣáà ní àbí ní ṣùgbọ́n òun tí ọ̀tá yẹn rà tó náà ta àgbọn mi ìtì ẹ̀ mọ̀ so mo ṣáà ń pè ń tọ́ fún wa ni wọ́n á ní òde jẹ́wọ́ nìkan pé owó ẹnìkan wọ́n bá ní àpé ìbáwọ̀ ìwò náà mọ̀ yá àwọn kan tó wà ní ìyá dẹ́ta pé òun máa ń fẹ́ wà máa wọ̀ pé òun náà gbà lẹ́kùtà pé òun náà alábàá lòun ti wà ó but ní ìpò owó ìjọba lílọ́ pé kò sí wà lábẹ́kùtà tí láti náà wọlé ẹ̀ so àwọn apá ìṣẹ̀lẹ̀ bí àtìká pé máa wà ó wọlé wọn bá nínú tó bá wà lọ́kùn ń sọ fún mi pé ní òun ní lábẹ́kùtà so màdí ó ṣáà bímọ ẹ̀ wá di àdìgbàgbà force so pé kí n wá bọ́ lábẹ́ọ́lá wẹ̀ ni ẹ̀ bá lọ bá ní alẹ́ tó wá náà wọ́n ká mi yẹn kọ́ mo ní àpòlé ọ̀dọ́ church pé ní kọ́ mo pé wọ́n lọ church wọ́n wà ní church pé fún àwọn ọmọ ara wọn ṣe ń wò wọ́n wá ń ṣe mo ṣú ọ̀ fún ara wọn dájú àti wájú bẹ́ẹ̀ fún àwọn ọmọ ara wọn wá ní àfẹ́kọ̀ọ́ sí wàhálà pé kí n bá wọn mú pé kí n pípa àkámọ́ ẹ̀ tí kọ́ àkámọ́ ẹ̀ pé ó ti rà nílẹ̀ pé ó ti gbé báyìí wọ́n ti wà ló tẹ́ wà ló wọ́n gbé tó sábẹ́ lọ àjọ wọn lọ sí àjọ wọn lọ sí hòtẹ́ẹ̀ àti mo débẹ̀ fún báwọn bẹ̀ àti ẹ̀ ọjọ́ mọ̀ tí ọjọ́ mọ̀ anything bàtà wá pàdé junction òun ní kẹrẹ àsìgá fún ọmọ àsìgá pálí kan fún àkàmọ́ rẹ̀ kò fi ẹ̀jẹ̀ mo ṣe sí mọ̀ anything so bàtà wá dé tàdé junction wọ́n wá ní kí n máa lọ ìyá ọ̀sẹ̀ pẹ̀lú ọmọ bá mi máa wọlé òun ní iṣẹ́ ṣọ́ọ̀pù ní kókó di set ìfọ̀n ìdìbọn náà nìkan náà wọ́n gbé dání wọ́n ní kí n máa lọ àti lè dá ọ̀sẹ̀ so háìkì sí wọ́n á fún ọ̀pọ̀ ìlú rẹ̀ wà ọlọ́run ti ń bọ̀ wá ní ṣe ní ilé amúṣe ilé ìfún rẹ̀ fún ọ̀nà àti kẹ́ẹ̀dé ilẹ̀ ìfẹ́ ìgbà wọ̀ wọ́n padà so wọ́n yá padà pè wọ́n ṣá ìgbà tí ó padà pè wọ́n ní àwọn tí wà ní around wọ́n ti wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ yọ sí mi ìbàdàn yọ sí mi ṣá lọ mú kí n ti àfẹ́jú wà lè fi sí gate small gate mo sí gate àwọlé ṣùgbọ́n ajá ajá wọlé security out àwọn ajá wọlé mo sí wọ́n wọlé ọmọ ìwọlé bàbá wọlé sí ìdílé bàtà wọlé ṣùgbọ́n sọ fún wọn pé ìbọ́tà wá ṣe sí wọn gbàgbé àpàyàn bí àìtọ̀jẹ̀ èèyàn sílẹ̀ owó mi fẹ́ gbà ó láìdí gbogbo yẹn máa travel máa lọ invest ìgbàgbé wà ní ọdún rẹ̀ ṣe èèyàn tó ni wọ́n á gbà wọ́n á gbowó ní ṣáà ní kó sọ́wọ́ ó ní àpàyàn níbẹ̀
wọ́n á sọ pé ìfẹ́ ẹ̀rọ àkàmọ́ ìwọ̀ lákàá olóhùn lákàá èyí ni ìwé sínú àkáǹtì mi o nínú àkáǹtì la máa gbà sí àwa ìdí ìdájọ́ kejì àgbọ́dọ̀ ó sì wà lá pé wọ́n máa pè pé òkú máa access ọ̀bẹ ọ̀ títí àkàgbé tó máa dá àkáǹtì lórí fóònù pé 10 million lè wọ́n bẹ̀ 20 million lè wọ́n bẹ̀ pé má wọlé ó sì wà lá ṣùgbọ́n àdéjókòó ní oníṣẹ́ gbàgbé àwọn gbàgbé pẹ́ mo ní àmẹ́ni tí inú ilé yìí èyí nǹkan lára gbà ó sì wà lá pẹ́ kò fi lóun fẹ́ mọ̀ tí mo ti bẹ̀rẹ̀ má ṣe mistake ní ìbàjọ́ ó ní àtòhùn jẹ́ ṣiṣẹ́ bí àtàjọ ìṣẹ́ bóun ti ṣiṣẹ́ lágbà pé ẹ̀ṣá mọ̀ fún òun níbọn lọ́wọ́ bí láti ṣiṣẹ́ so ẹ̀ṣá àjò wọn lọ wo ní fíjì gbé sílẹ̀ fún ìdí wọ́ta wọ́n dẹ̀ mú ìwé tí ó kù pé wọ́n ti fẹ́ bí kò pẹ́ ìtọ́jú mọ́ tí ọlọ́bí wọn láti ṣe síkètì fún wọn lọ́dí wọn lè dìnyẹn wọn ní àkámọ́ ọwọ́ tó sẹ́yìn mi so wà lẹ́yìn mi òfin ló gbé wọn dání wà lẹ́yìn mi àbújá wà lẹ́yìn wájú àìdí ní kọ́nà àwọn wà lẹ́yìn ládàá lọ́wọ́ yàwá lọ́wọ́ so òfin tó kù wájú àwọn wáyé sẹ́yìn sí àpẹẹrẹ lọ́wọ́ so bí dáadé wọ́n mú nǹkan ìwọlé tó ti lẹ̀ láti lọ́kọ̀ wọ tọ́wọlé àìyọ sí wọn ní ìbàdàn sí wọn àpàlùwà ìsáàrí báyìí sí wọn lọ́nà mẹ́jọ pàrọ̀ nínú àmà ẹ̀kọ́ nípa pàrọ̀ tó gbogbo Christmas gbogbo fún David Scarf so ọdún mẹ́rin lẹ́nu wọ́n ṣáà ìpínlẹ̀ àwọn kò fi àkàkà mọ́ kú dájú lọ sí wọ́n jọba alẹ́ rẹ̀ so wọ́n lẹ́sẹ̀ ó sún wọn lọ́wọ́ so wọ́n lè jọba alẹ́ wọ́n padà bọ̀ balẹ̀ wọ́n balẹ̀ so àkàmọ́ wa ní àfà pé kíkọ́ ṣe wọ́n ẹ̀ sóhun ìwọ́n náà ló máa gbà pé àká nọ́mbà ẹ̀ síta so kí àpàká nọ́mbà ẹ̀ láti tẹ̀ sí wọ́n tún ọwọ́ dáàdì wọ́n bá tọwọ́ dáàdì wa wọ́n tẹ̀ sí àtọ́tẹ̀ sí wọn rí púpọ̀ ẹ̀ kí ní ọgbẹ́ kú dáwà ní wá àwa ògbà kí ní abẹ́ ṣe báyìí ilé ló tẹ̀ sí ọ̀tẹ̀ sí ilé ló fẹ́ tẹ̀ ní orúkọ tí dàkàntì wá lórí yàgùn ṣùgbọ́n ọgbà kí ní abẹ́ ṣe báyìí láìmú jẹ́ kílẹ̀ wọ́n ní jẹ́ kí kú gbowó ẹ̀sà kàntì àlọ́ láti gbowó yẹn nínú àkáǹtì yẹn so wọ́n á pè àkáǹtì ìgbà tó wá tọ́nù pé fún wọn so láti wá ṣe wọ́n á wà lórí statement of account tó pèsè jáde pẹ̀lú àwọn ọlọ́pàá báyìí 102,000 lọ sẹ́nu láti orí GT account àmọ́ àkàmọ́ ní 200,000 tó bá pèsè statement of account wọn jáde lórí GT account wọn app wọn 102,000 wá ṣe rẹ̀ iwájú ọlọ́run àti 102,000 ni wọ́n sẹ́ndì sí ó dẹ̀ wà lórí statement of account ìdí náà ní access tó bá pèsè sí ọ̀rọ̀ jáde 102,000 so bàbá wa yá àtàwọn wa ní à bí àbáyọ lówó sí bàbá bàbá àti mọ̀ wọ́n pé àwọn òṣèlú fún ìyẹn wọ́n ní irọ́ ni wọ́n ní ẹ bá ọkọ̀ ń sọ̀rọ̀ fún wa lówó wọ́n ní wọ́n ní àpé dájú ẹ fún wọn lówó àkàwọn àkóso wa ní àpèsè wọn ní ápù wọ́n ṣáà ṣí fóònù wọn àlọ́ wọn ní ẹ̀dí school wọ́n á yú ní àkáǹtì àtọ́ máa ṣí ní àkáǹtì yẹn mo fi wá rí ọmọ báyìí ṣí ní àkáǹtì yẹn ó gbé balance wá sókè mo fi wá ní àbáyé pàápàá ẹ̀ ní 9.5 million lélẹ̀ so ẹ̀ ń parọ́ fún àbí fún wọn gbà tí wọ́n dá wọn ní àná wọn máa fún wa lówó àwọn ọmọ ìbá fẹ́ sọ̀rọ̀ lórí wọn àgájú ẹ fún wọn bá fẹ́ kó gbẹ fún wọn ìdájí jẹ́ ṣe 1 million naira sí cash wa òfin ní ó yẹ ṣe sí àtọ́ ṣe sí ilé maximum tó lè ṣe nìyẹn 1 million ní ìgbé sí àmọ́ wa gba ogun bára tí wọ́n pè ní gba bóòdù tó ń ṣí bóòdù tó ń ṣí àpò ọlẹ̀ ṣòwò gbálẹ̀ ìgbà tó wá gbálẹ̀ ó fún wa ní ẹni tí ń wá ẹni tí ó ṣẹlẹ̀ kó ìṣẹ̀lẹ̀ ẹni tí ó ṣẹlẹ̀ ó ṣe mo ní ìlú bàbá ìdíṣẹ́ mo ní báńkì ní wọ́n máa mú ẹ lọ́wọ́ dẹ̀ mú ẹ wá dájú ìyá rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ní àkáǹtì ẹ̀yẹ
wọ́n máa ṣiṣẹ́ lórí ẹ̀ lè máa mú ẹ̀rọ mo ní a máa gba owó yẹn sí Monday tó ní Sunday àti kọ́ọ̀sì ilẹ̀ Sunday tí wọ́n ilẹ̀ tí wọ́n náà ṣùgbọ́n àti wà ní aráàlú àti ìlú Sunday Monday ọdún tó wà gbé a lọ lo kíwẹ̀ máa gbowó yẹn àti transfer àbájẹ́ tó àwọn kíwẹ̀ tó máa ta owó yẹn tó máa wọ̀ ìròyìn irọ́ ni mo ti ẹ̀ ń bóun ẹ̀jẹ̀ nígbà lọ́bọ sí mi lọ́rùn àti jẹ́ pa mí náà kápá wíwú àlàyé ń sọ̀rọ̀ ìgbọ́n gbọ́ máa gbọ́ ní ilé kejì wọ́n sọ yẹ ká tiẹ̀ báyìí mọ́nu tọ́lẹ̀ ní sítírù tọ́lẹ̀ ká tí wọ́n lé àti ìyàwó ẹ̀ ká máa lóní irọ́ ká mú ìyá ẹ̀ síta tí bàtà òun lóhùn tí wọ́n máa kó ń ṣe ẹ̀hún ìwò tóun ti bí ìrùbọ̀ láìsí àmọ́ ní ilé àbí 7 years síbi ìwọ̀n ni pé àmì tóun ti padà nù lẹ́jẹ̀ dúdú tèmi dìbò mú rí ká bọ́ tàbí àti àkámọ́ wọ́n ní àkókò mo pè wá iṣẹ́ nǹkan tó ń wá ti kọ́ yóò náà gbẹ́ni jáde ṣàlẹ̀ sí alẹ̀ ilẹ̀ kó darí ọlọ́pàá bá wọn bẹ̀ ní àti àkàwọn àmú ìyá ẹ̀ síta mú mi síta tó bí a bí 30 minutes bóyá sílẹ̀kùn yẹn kó yáyá mú ya ẹ̀ wọlé àti àti àkàwọn máa mú mi wọlé ààrẹ jẹ́ ẹlẹ́lẹ́ ó ti pa dájú lọ ó ti rẹ́ dájú lọ fún ara ẹ̀ pariwo tó bí pariwo ó sáré fò wá láti distance ìrìnà síbi ó sáré fò àwọn ìgbọ́n mi so nìyẹn ó yẹ gún wọn lọ́bẹ̀ lọ́rùn so ó yẹ gún wọn lọ́bẹ̀ lọ́rùn wọn mi kọ́ ṣubú táwọn pàṣẹ so bó ṣe rẹ́ ọrùn wọn nìyẹn ìgbà tó rẹ́ wọn wọ́n ṣàwọn àlewá ní ká fi wá ní ó yá ṣe ìbò wá ní ká ṣe pé ká máa lọ ni wọ́n ní kẹ́kọ̀ọ́ máa lọ tí bá fẹ́ bọ́sítà bọ́n ọmọ ẹ ṣe dé nìyẹn ọmọ ẹ ṣàwọlé oníta nìyẹn iṣẹ́ ọlọ́pàá ni mo ní kò ń sọ ọlọ́pàá pé ó lè jẹun ọmọ àwọn ọmọ ẹ dé so àṣà lọ́ọ̀kì lẹ́yìn wàá lọ dúró oníkàlọ́ dúró ìjà tó fi ṣe so ọ̀rẹ́ wọlé gbàtọ́ rẹ wọlé so kò sáré fọ́ di ọ̀rẹ́ lẹ́nu so fọ́ di lẹ́nu so ó dàdú balẹ̀ ó sọ ọwọ́ ẹ̀ ó sọ ẹsẹ̀ so Felix wọlé Felix so àfọwọ́bù lẹ́nu àṣọ ẹsẹ̀ ìlọ Felix wá ní àwòye ẹjọ́ aṣọ̀rọ̀ àwọn wá dúró ọkọ̀ dúró tí wọ́n lóyá ọkọ̀ tí àwọn àti òfin wá dúró tí wọ́n àwọn mẹ́ta tó kéré ọ̀sán àwọn àti iṣẹ́ àwọ̀ ìdájì wọn lọ sínú ìmọ̀ lókè oníbàtà wà dáadé onímọ̀ àyẹ̀wò pátádé sílẹ̀ ìmọ̀ àyẹ̀wò tó ní àwọn ìdájì ọmọ ọmọ ẹ̀yẹ ṣàwọ̀ wọn sínú ìmọ̀ ìmẹ́yẹ tí wọ́n lọ sókè wọ́n wà sálẹ̀ àtọwọ́ adé wá ní ọ̀gbẹ́ni ó yá ọmọ bí sí wà nù ẹ̀jẹ̀ yìí ọgbọ́n bí sí ìpínlẹ̀ ṣùgbọ́n kò pọ̀ sí fún wa ní àpé àwọn ọmọ yìí àwọn àpáńṣẹ́ àwọn ọmọ yìí ṣẹ́ ọ̀hún ṣẹ́ ní ti ìjáde wọn àgbọ́n mi wọn lọ fi iṣẹ́ tí ó ẹ̀mí lọ́gbọ̀n ìgbà máa lọ ìpa wọn lápá ọmọ yìí ó ní àlè fún wọn lẹ́sìn gbà iná pé ẹ̀ka máa kó wọn lọ nígbò là ń kó wọn lọ oníṣẹ́ àmà wọ̀nyí ó tọ́ fídíò àfúnná tó wọn ta ó ní kí lọ sí gbogbo kíkú ọ̀rẹ́ èjì kó àwọn ọmọ yẹn kó wọn sí gbogbo olówó gbogbo ẹ̀yin èèyàn pátápátá jọ tọ́jẹ́ sí pé ẹni dẹ́rẹ́bà tó ń wà yín ẹjá máa ṣàwọn dẹ́rẹ́bà wa dáadáa nígbà tí o bá mú dẹ́rẹ́bà tó ń wà ẹ jẹ́ lọ síbì kan ìwọ jẹun ó fi dírẹ́fà sínú mọ́tò dírẹ́fà ò jẹun ò béèrè kí ni ó jẹ́ oníṣòwò sanwó oṣù fún ẹjá abira wa èló ní 25,000 naira fẹ́ràn nínú owó la sì ń sọ fún wa pé tá a bá lówó tá a máa san fún dírẹ́fà dáadáa ẹ má jẹ́ á gbà wọ́n bá a bá lè tọ́jú wọn ẹ má jẹ́ á gbà wọ́n ẹ má jẹ́ á gbàgbé pé okùn ẹ̀mí wa ọwọ́ wọn ló wà ẹ má jẹ́ á gbàgbé pé gbogbo bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ náà ni wọ́n ń wò wá bá a ṣe ń gbowó àtàwọn ọ̀rọ̀ tá à ń sọ nígbà tí dírẹ́fà bá wà pẹ̀lú wa nínú mọ́tò gbogbo ẹ̀ ni wọ́n ń fetí kọ́ ó lóun mọ̀ dáadáa pé ó wà lọ́wọ́ ọ̀gá òun ó ní ṣùgbọ́n ńgbà tóun sọ fọ́gá òun pé áwù ẹ yá mi ní 100,000 naira ó ní wọn ṣe bí ẹni páwọn gbọ́ ó lóun tún lọ bá ìyàwó ẹ̀ ẹ bá ń bá dádì sọ̀rọ̀ òun lówó tóun fẹ́ yá wọn kàn tiẹ̀ máa yọ́nú sálárì òun díẹ̀díẹ̀ ó ní dádì ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n etí gbígbá nǹkan lóògùn inú rírun o yóò sì jẹ́ gbogbo ẹ̀kọ́ fún gbogbo ẹni tó ní irú èròǹgbà yìí lọ́kàn pé a kì í torí gbígbó ká pajá èèyàn ò ní torí kíkàn kó pàgbò bàbá ń ṣiṣẹ́ níbì kan tí ò bá tẹ́ wa lọ́rùn ó sàn fún wa kí akọ̀wé fiṣẹ́ lẹ̀
torí inú ọ̀rọ̀ tó sọ ó ní pé òun sọ pé òun fẹ́ gbẹ̀tọ́ òun lọ́wọ́ ọ̀gá òun torúkọ rẹ̀ ń jẹ́ Kẹ́hìndé Fátilóyè kí lẹ̀tọ́ ẹ̀. Oníròyìn wá ń béèrè pé kí lẹ̀tọ́ rẹ̀ tó lóò fẹ́ gbà. Ó ní náà ni pé òun ti ń wá láti ẹjọ́ yìí ó tó háàdì ó rò mọ́ iṣẹ́ tóun ṣe nínú ilé bíi kóun gbálẹ̀ kóun fàjà lóúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní bẹ́ẹ̀ wọn fi kówó oṣù wọn àti pẹ̀lú pé wọ́n àti ẹ̀ sọ pé àwọn rí òun, ìyẹn ni pé wọ́n máa ń fìyà jẹ òun. Eléyìí á jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹni tó ní irú eléyìí lọ́kàn pé bó o bá hùwà kan tí ò tọ̀nà iléeṣẹ́ ọlọ́pàá gbé e o. Nígbà tí ilé kan sá ní kùlù ọlọ́pàá ọwọ́ padà tẹ̀ òun náà la gbọ́ pé wọ́n dájọ́ fún báyìí pé kan lọ yẹgi fún. Gbogbo abiyamọ o, nǹkan burúkú ni kí mọ̀jìsín kó tojú ìyá ẹ̀ lọ sálákejì. Ẹ̀rí báyìí ilé ẹjọ́ ti dájọ́ kí wọ́n yẹgi fáwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Àwíjàre kan ò sí o fẹ́ni tó bá lùfin ìjọba, a ò ní lùfin ìjọba láṣẹ Èdùmàrè. Ò bí ó ṣe jẹ́ lápá abẹ́ nìyẹn o. Ọmọ Aláṣẹ Media ẹ máa gbọ́ ẹ máa wò ẹ subscribe síbẹ̀. Ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀ a ó tún pàdé láṣẹ Èdùmàrè. Ebi ò ní kú ẹ̀yin ò ní kú, búburú kan ò sì ní ṣubú lù wá. Ó dàbọ̀, ire o. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àti retí rẹ̀ o. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ bí ayé kọrí sí. Ká lè mọ bí táyé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àti retí rẹ̀ o. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ bí ayé kọrí sí. Ká lè mọ bí táyé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ. Àti retí rẹ̀ o, ọmọ Aláṣẹ.